Life is a book. As we journey each day, the impact may determine the volume of each chapter. Today, a new chapter is set to be opened in the life of a darling, loving, and impactful friend, Olúwásèyí Oyèégòkè. It is not just a chapter, but a chapter where life begins as she celebrates 40 on mi ọ̀rẹ́ bí iye kan afúnni má wo bẹ̀ olùfẹ́ ìlọsíwájú. Your support, impact and fruitfulness has indeed proven that life is indeed just starting with you and it has a lot of good in stock for you. Ọ̀rẹ́ mi Olúwásèyí fún mi ọmọ wọn l'Óṣogbo òròkì àsálà ọmọ àrè ò pẹ̀tà àrè tó pẹ̀tà àwọn baba yín ló gbà á bárè mi bá pẹ̀tà ẹ má gbà lọ́wọ́ mi l'Óṣogbo òròkì ládékojọ́ àtẹwọ́gbẹ̀já ńbárò ń bẹ l'Óṣogbo fi ń wù ní lọ Ọ̀ṣun ń bẹ l'Óṣogbo òròkì fi ń wu ní lọ. Èsúrú ni wọ́n ń jẹ l'Óṣogbo òròkì. Àkàrà ni wọ́n ń jẹ níjẹ̀ṣà. Èsúrú bàǹbà ni wọ́n jẹ l'Óṣogbo. níjọ́ ń bàbá yín lálejò. ẹ̀yin lọmọ ilé aró dẹ́dẹ́. ọmọ aníyàn lábẹ̀bẹ̀. ẹlẹ́yẹlé aró. olódì ẹ̀gà ṣoṣo ní yàrá. ń gbógun kan ògùn kan tí wọ́n jà l'Óṣogbo òròkì lọ́jọ́sí. tóbìnrin gbọ̀nà tọkùnrin ò gbọdọ̀ kọjá. ọ̀pọ̀ gbẹ̀gìrì ni bàbá yín fi ṣẹ́gun Fúlàní lọ́jọ́ náà lọ́hùn. bàbá yín l'Óṣogbo lólòkìdán tí ń fodó dẹ́fọ́ ogun. ẹ̀yin lọmọ alátùpà mẹ́rìndínlógún èyí tí ń tàn fọba tàn fọ́ṣun tàn fórúnmọlẹ̀ á sì tàn fèèyàn. Òṣogbo wù mí dé ẹ̀jẹ̀ ń dágbà láòṣùn níbi wọ́n gbé ń rẹ̀ ró tí wọ́n tún gun dòdè. Thanks for being a friend and a sister to reckon with. You are indeed a real gem. As you journey into the next floor of life, may this be the start to greater heights. I, your darling friend, Adetutu, I'm saying ọ̀dọ̀ọdún làárọ̀ rogbo ọ̀dọ̀ọdún làárọ̀ àwùsá ọ̀dọ̀ọdún báyìí làárọ̀ mobì lórí àtẹ. o ti ṣèyí kó o ṣọpẹ́ lókè èèpẹ̀ ìgbà ọdún kan ni o. Happy birthday to you, long life.